àkókò yìí o gbogbo ẹ̀yin olólùfẹ́ Jígí Alára ìkànnì 24 tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ níbi táwa ti máa ka ìròyìn gẹ́gẹ́ bí àkọlé ìtàn níbi tí àwọn òkè ti sọ irọ́ di ọ̀rọ̀ ká tó rọ̀rọ̀ sọ torí pẹ̀lú mi sí Odùduwà ó ní gbogbo ìròyìn tó ń jáde lẹ́nu wa orúkọ ọmọ báyìí nìjánu ọmọ okùn tẹ́rí yẹn nìjánu ẹ̀sìn Imam Abdulwaheed òun náà lórúkọ tèmi jẹ́ o akínyìn gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ẹ̀lé mọ́ tẹ́tí gbọ́ ìkànnì Jígí Alára tẹ́ẹ̀lé mọ́ wò wá ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di èwo la tó mú wá fótò ní ẹ̀tọ́ máa bá wa ká lọ. ọkùnrin kan rèé o tó ti wà lórí ìdúró fún ọdún 5 láì jókòó tàbí dùbúlẹ̀. Yorùbá bọ̀ wọ́n ní ẹni tó bá ní ìgbàgbọ́ kì í bẹ̀rù ọ̀la bẹ́ẹ̀ gan lọ̀rọ̀ rí fún olórí ìjọsìn kan tí kò fẹ́ ìyàwó lórílẹ̀‐èdè India Daulat Giriji Maharaji ẹni tó ti wà lórí ìdúró fún ọdún 5 báyìí. Daulat Giriji Maharaji jẹ́jẹ́ láti wà lórí ìdúró fún ọdún 12 ní ìbúra láti fọkàn àti ara rẹ̀ mọ́ fún ìgbàgbọ́ rẹ̀ láti súnmọ́ òrìṣà Ṣífà. Daulat Giriji Maharaji jẹ́ ọ̀kan lára ọmọ ẹgbẹ́ Kareswari ẹgbẹ́ tí àwọn èèyàn máa ń jẹ́jẹ́ láti wà lórí ìdúró fún ìgbà tàbí àkókò kan lójú náà ti fọ ọkàn wọn mọ́ láti ní ìbáṣepọ̀ ẹ̀mí pẹ̀lú òrìṣà Ṣífà láti lè mú kí ẹ̀jẹ̀ wọn wá sí ìmúṣẹ. Ọ̀pọ̀ wọn ló máa ń gbé ara lé okùn àtàwọn nǹkan míì láti lè rí i pé wọ́n wà lórí ìdúró fún ìgbà tàbí àkókò tí wọ́n bá dá fúnra wọn láti wà bẹ́ẹ̀. Daulat Giriji Maharaji ọdún 12 ló jẹ́jẹ́ láti wà lórí ìdúró dà tó ti lu ọdún 5 nínú ọdún 12 náà báyìí. Orí ìdúró ló ti ń jẹun ló ti ń sùn ṣe gbogbo nǹkan tó bá fẹ́ ṣe. Ní ọ̀sẹ̀ tó kọjá ní àwọn àwòrán àti fídíò tó ṣàfihàn Daulat Giriji Maharaji níbi tó ti gbára lé orí pákó tí wọ́n fi okùn so sókè gba orí ayélujára kan. Àwọn àwòrán náà ṣàfihàn bí ẹsẹ̀ rẹ̀ méjèèjì ṣe wú tó sì tún dúdú yàtọ̀ sí àwọn ẹ̀yà ara rẹ̀ yòókù. Fídíò náà tún ṣàfihàn bí èèyàn kan ṣe ń bá fi òróró pa ẹsẹ̀ rẹ̀ tó sì jẹ́ pé àwọn èèyàn ló sábà máa ń bá a ṣe àwọn nǹkan tó bá nílò láti ṣe. Pẹ̀lú bí ẹsẹ̀ rẹ̀ ṣe wú tó Daulat Giriji Maharaji sì ń rìn láti ibì kan sí òmíràn àmọ́ bó ṣe ń wà lórí ìdúró sójú kan fún ìgbà pípẹ́ ṣàkóbá fún ìlera rẹ̀ tí àwọn èèyàn sì ń wòye pé tí ó ṣeé ṣe fún un láti sì lè mú ẹ̀jẹ̀ rẹ̀ ṣẹ fún ọdún 12 tó dá. Àwọn èèyàn wòye pé ó ṣeéṣe o kí wọ́n gé ẹsẹ̀ rẹ̀ kó tó di pé ọdún 12 tó dá pé rárá. Àwọn dókítà ní wíwà lórí ìdúró fún ìgbà pípẹ́ lè má mú kí àwọn iṣan tó wà ní ẹsẹ̀ máa gbé ẹ̀jẹ̀ lọ sínú ọkàn bó ṣe yẹ tó sì lè fa kí ẹsẹ̀ náà máa wú kó sì máa dùn yàn. Bákan náà ni wọ́n ní ó lè di àìsàn tó lè la ẹ̀mí lọ bíi vein thrombosis. Daulat Giriji Maharaji kọ́ ni ẹni àkọ́kọ́ o tó ń jẹ́jẹ́ irú nǹkan báyìí sí òrìṣà Ṣífà. Ọkùnrin kan Amaru Bharati ti ká ọwọ́ ọ̀tún tiẹ̀ náà sókè látọdún 1973 tó fi di àsìkò yìí tí kò sì tí ì ká ọwọ́ rẹ̀ sílẹ̀ láti fi jẹ́jẹ́ fún òrìṣà Ṣífà. Amaru Bharati ní òun ṣe bẹ́ẹ̀ láti fi máa béèrè fún kí àlàáfíà jọba káàkiri àgbáyé lọ́wọ́ òrìṣà Ṣífà. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí ẹ máa pín káwò ẹ máa fi èròǹgbà ẹ sábàlá àríwú sí ẹ ṣeun bí ẹ ti ṣe ń darapọ̀ mọ́ wa. Jígí Alára. Bàbá ló gudu. Èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni. Èmi àti ìyàwó mi a ti ń lọ. Òun ni wá ṣàlàyé fún yín. Ó ti jáde bàtà bàbá mi ni. Bàtà bàbá mi. A retí láti ìjọ ẹ̀. Ṣé ti pín ogún bàbá yín? Ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kọ́ àní bàtà bàbá mi tó fẹ́ ṣò ní Jígí Alára TV. Ó ti jáde sórí YouTube o. Ó ní lọ sọ. Ṣé ní báwo ṣe ń tó pẹ́ tó kọ́ aláyé? Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí
ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.